ìkírun fún jama à ń sọ kan nísìnyí wọ́n ń pè àwọn kan bẹ RMK agínàgbọ̀n RMQK kí ni mo ti yẹ ó sòrò RMQK gbogbo wọn pátá wọ́n kàn ń pè rọ̀hánì yún ṣèyítánì yún ni wọ́n torí gbogbo wọn ni wọ́n ní ilé dì tí wọ́n lọ wọn ò fẹ́ wọ bẹ̀ tán wọn ò fẹ́ ká yí ọmọ náà fi yí sí ọ̀nà bẹ̀ wọn wá fẹ́ gbé sọ́ńdà tasawufu torí wọn ò lè gbé yẹn sọ́dọ̀ àwọn àlùsùn náà kò possible àwọn àtàlà àwọn onígbàgbé àbílẹ̀ yẹn burú ni sunna anam sọ̀sálà lẹ́yìn abẹ́sọ̀dẹ́ abẹ́ nke anam sọ̀sálà okúlẹ̀ lásán gan ọ̀dẹ̀ bọ̀ kátó wáyé pé àwọn onígbà àmọ́dọ̀ sufi ibẹ̀ lọ́gba olè lọ́gbọ̀lẹ́ lọ́gba dọ́kọ̀dọ́kọ̀. èyí ọmọ àga báyìí o bàbá wa Sheikh Jakman ó ní ìjọ RMQK èyí ni tá à ń pariwo lásìkò yìí ó níjọ èṣù pátápátá gbáà ni o ó ní pé kò tọ̀nà rárá nínú ẹ̀sìn mùsùlùmí ó ní kò tiẹ̀ tọ́ súnà lábẹ́ àkóso bó ti wù kó rí ó ní àwọn onísúfí náà ni wọ́n ń ṣe gbogbo rádaràda yìí níbi tó ti ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ tí ó ti ní ó lẹ́sìn tá à ń pè ní RMQK yìí pé ìjọ èṣù òun làbá máa pè wọ́n ló yàtọ̀ pátápátá sí ìlànà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yìí tí ó fi kọ́ wa o ńgbà tí ó sọ̀rọ̀ náà tán ó náà ni bàbá wa agbára omi àwọn bá jáde bàbá wa agbára omi sọ pé ìyẹn Sheikh agbára omi wọ́n ní irọ́ pátápátá gbáà ni o wípé kò sí tó burú nínú RMQK tá à ń sọ yìí wípé orúkọ Ọlọ́run náà ń pè ó pé kò ń sorúkọ àlùjànnú ó ní bẹ́ẹ̀ yẹn bá ṣe wá pè sí òun náà ni ó ní í fi ṣe ẹ já gbọ́ nǹkan tí bàbá agbára omi sọ ní tiwọn nípa lílo ìjọ tí Jakman tó pè ní ìjọ èṣù yìí ìyẹn RMQK tó sọ yìí ní bàbá agbára omi àwọn ní kò sí tó burú ń bẹ̀ láti máa ṣe pẹ̀lú RMQK yìí tó ní í ṣe pẹ̀lú bá a ṣe ń pe orúkọ àwọn àlùjànnú àti àwọn nǹkan kan ṣùgbọ́n tó sọ náà ni pé bàbá ṣe pé òun náà ló ṣe pàtàkì bàbá omi tiẹ̀ sọ pé gbogbo ohun tá à ń ṣe ilé ayé yìí ó ní í ṣe pẹ̀lú bá a ṣe ń pe àwọn ẹ̀mí kan pé n tó ń jẹ́ ẹ̀mí sì wà ẹ̀jẹ̀ agbọ́n tí bàbá agbára omi sọ nínú ọ̀rọ̀ títí wọn méjèèjì la máa play o àá jẹ́ ká rí méjèèjì ká lè mọ èyí tá a bá fẹ́ mú nínú méjèèjì Ọmọ Aláṣẹ Media ẹ̀jẹ̀ á ṣe àyè tó bá jẹ́ pé àkọ́kọ́ tẹ̀ ń wò wá rèé bá wa tẹ subscribe button ẹ̀jẹ̀ á máa bí tò ń bọ̀ ẹ ṣé. RMQK. ẹ̀sìn mi tí kọ̀ndẹ́mù àwọn RMQK. èyí kọ̀ndẹ́mù wọn. ẹ ṣeun kí ni àwọn nǹkan tí wọ́n ń gbé wá tí wọ́n fẹ́ ká àkọ́kọ́ ẹ dákun sọ́nù lọ dáadáa ẹ jẹ́ ká rí pé ọ̀rọ̀ rẹ̀ dáa ká sì fún kílíà ká tó máa lọ ọ̀rọ̀ bó ti dá báyìí. Tẹ́rí Mọ́bútàdá àti Habaru méjèèjì ń jọ ń ṣiṣẹ́ papọ̀. Tábà ti rí Mọ́bútàdá, a máa retí Habaru. Ẹ ṣeun. Ẹ rí i pé Dẹ́rù bá wí, Áfíríkà ẹ̀yàwó ẹ̀mú kí n kéwò, èfé ní wọn, kíni kan ní wọn. Ó lálàyé nù. Ṣé tí wọ́n mú wá àbí tí wọ́n ń píríṣì tó wà àbí òsì? Ẹ kọ́kọ́ wo yìí hùn. Ẹ wá wò pé ǹjẹ́ tí wọ́n mú wá yìí sẹ́yìn náà nímọ̀ nípa ẹ̀ tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ nímọ̀ díẹ̀ nípa ẹ̀ tẹ́ ẹ lájà nípa ẹ̀. Ẹni tí ó kọ̀ndẹ́mù nǹkan ó gbọ́dọ̀ nímọ̀. Ẹni wọn pe Rọ́kàyà ìlú ṣé Rọ́kàyà ìlú jáde jẹ̀nu ni. Èdè mẹ́ta lọ́lọ́run ti sọ àwọn ìwé kalẹ̀ ìyẹn mo fẹ́ kékeré sí èdè mẹ́ta èdè Greek èdè Hebrew èdè Arabic. Translation ló kù lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta. ẹ̀bọ̀ wáyé ẹ̀wọ̀n ní sẹ́yìn pé baba Mudiru nìkan ni wọ́n dìde tí wọ́n kọ́ takunu gbogbo àpá tẹ́ ń bẹ́ńlẹ̀ Yorùbá yìí Mudiru nìkan ló dìde èyí tí táwọn àfa yòókù sọ̀rọ̀ wọ́n ń pàdé wọ́n dẹ̀ ní commission ẹni tí ò dọ́yìn wọn ọ̀làǹfààní ti ń jẹ lára wọn baba Alágége nìkan lọ́mọ àtàwọn àti àwa ọmọ wọn tá à ń jọ ọmọ gidi fún wọn o ti bá wọn àwa wà kú wa kébè lé tá a tójú bọ̀ kú bọ̀ dépò tá a lè pàdé ara wọn láti pàdé ọ̀pọ̀ sì kò ká pàdé ara tọ́rọ́ náà wọ̀ ìjọra wa baba Alágége bá ń lọ àwọn làwọn ń wù lọ́kẹ̀kẹ́ báyìí tá ń lọ àmọ́ àfa àwa mọ òun nìkan lọ́jáde ní baba Alágége tó sọ̀rọ̀ wípé eré ibú lè ní kì í sọ̀nà àwọn tẹ́ ẹ bá ti tẹ́ ń pín ọmọ mọ́ríkàsì ni wọ́n á it doesn't mean anything now ṣé gbogbo ẹni tó lọ Mọ́kà tó darí tí mo ti tọ́wá ní aláàdì ní sọ́kàn náà dì ní. So wọ́n fẹ́ kọ̀ndẹ́mù nǹkan o lóye rárá kò ní sọ pé kèfèrí ni wọ́n
kò sí ojú ọ̀nà tí ò sí kọjá àlà ń bẹ̀. kò sójú ọ̀nà tí ò sí kọjá àlà ń bẹ̀ ìwọ́n náà tó wọ́n tẹ̀sẹ̀ rí ẹni tí ò ní máa pa tí wọ́n náà gbé lọ́wọ́ ẹ̀kọ́ rẹ̀ tẹ̀sẹ̀ rí. ìkọjá àlà ni ẹyọ kú. ìkọjá àlà kò ní ká yọ kúrò bẹ́ẹ̀. nígbà bá fi kọjá àlà ṣùgbọ́n pé kò sí ẹ̀mí ń bẹ o. ẹ̀mí bẹ́ẹ̀. ìsìláàmù gan agbé lórí spiritualism ni. tí ò bá sí spiritualism kò sí islam. kò sí islam. ẹ̀mí ni islam ṣùgbọ́n káwá torí pà ń lo ẹ̀mí káwá gbé ẹ̀mí sípò ọlọ́run mistake nù. ìyẹn kò yẹ kó ṣẹlẹ̀. a gbọ́dọ̀ gbé ẹ̀mí sípò ọlọ́run. a gbọ́dọ̀. ẹgbẹ́ kódà ìmúta kíkan àlìjánu là ń kí fún un o. àgbọ̀dọ̀ sọ fún àwọn mọ̀lẹ́kà láti fún àlìjánu láti fún. ọmọ aránṣẹ́ làlìjánu kò sí fáìlì kankan lára àwọn àlìjánu. wọn ní fáìlì kankan. tá a fi lè máa kó bẹ́rẹ́ fún wọn. bí ajá ta tírèènì tá a ránṣẹ́ bẹ́ẹ̀ làlìjánu. wọn ní fáìlì kan. Ànábì Suleiman náà ó ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ fáwọn àlìjánu kọ̀ọ̀kan. Ibi jẹmọlẹ tí máa ń nà wọn. Bí bàjẹ́ bá ń nẹran. So ẹ̀yin kan ẹ̀ wá lọ mú àwọn àlìjánu gẹ́gẹ́ bíi pé ọ̀gá yín ni wọ́n ẹ̀yin ẹlẹ́ẹ̀kan. Kúlóòrù ni. Tábàlì àwọn nǹkan tán ní RMUK tábàlì àlìjánu àwọn gan lọ́lọ́run. A ti mọ̀ pé irú àwọn báwọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wọn jẹ́ kankan. Tí wọ́n mú wáwọn ẹ wò ó ṣé kí ní òun tó wà bí òsì. tó wà ní òsì lóòótọ́. ẹ kọ́kọ́ èyí ò ní ẹ kọ́kọ́. lẹ́kọ̀ọ́ pé yẹ̀wò náà lẹ́kọ̀ọ́ tàyẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní wà tó sí. ó wà àmàlẹ́kà a lè fi orúkọ wọn sí àtẹ̀kùn kódà ànábì mọ́ sàlàsálàm ẹnu wọ́n tí a sọ pé ní mílíọ̀nù ìlú sílẹ̀mù nínú àdúrà fígbó ayé yìí nàbí sàlàsálàm Allahumma rabbi Jibrila wa Mika'ila wa Israfila anta tahkumu bayna ibadika fima kuntum fihi takhtalifun. ànábì ọmọ ní ọba Jibrilu ọba Mikailu ọba Israfilu ìwọ ló dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú tí wọ́n ń sàlẹ̀ ọba wa kẹ́nìkan jáde nínú ọmọ kéwu Sheikh Adam orí méjì aláwa yìí ó ní Sheikh Adam fún olóko àlìjẹ̀nú fún ọmọ níbà àbí àkáǹtì ogun àbẹ́gbẹ́ kan Sheikh Adam ti wá lọ wá tún dákọ̀ bàbá tòní ó jáde lórí méjì à bàbá wa mọ́ àfáàrí la tẹ̀lé olójìbí ti rí bàbá lù ní àti rẹni tí ó jáde báwọn alùsùn náà ṣe fa mòdìrú tó tí wọ́n fèsì wọn tán ṣe gbogbo ẹ̀ tó ẹ̀ lè gbọ́ nínú ìbútan bí wọn pé òun jìbìtì ni ẹ̀ lè gbọ́ pé ológun ni ẹ̀ lè gbọ́ ìmọ̀ nìkan iná nìjà wọn. irú bàbá náà táwa ń tẹ̀lé irú wọn ni ó tẹ̀lé abẹ́ni tí ó tẹ̀lé bàbá lágége kò ní lówó wíì àmọ́ ìjẹ̀mọ̀ rẹ̀ ọ̀rọ̀ àmọ́ dájọ́ láàrin ara báyìí àmọ́ dájọ́ Tìjàní mọ́tò tọ́ra ọdún kan ló fi dájọ́. bẹ́ẹ̀ni ẹjọ́ Sunday ni ọdún kan ni ìgbà tí ń da aga kò jẹ́ mọ ẹnìkan ló tó àti di pé ẹ̀rọ àkùnkùn náà bàbá Tìjàní ẹni ọ̀sẹ̀ ìdíwájọ wọn mo ní ń dájọ́. ẹ̀mí wa o ó sì ní tọ́ka sínú Kùránì. ó dẹ̀ ní ìtọ́ka sí ó ní kùsùn nínú Kùránì. gbé èèyàn sípò lọ́lọ́run òun ló fi Tinubu jẹ ló fi jẹ president ilé alórí afẹ́ akọ òun ló fi Sanwó-Olú jẹ òun ló fi Aláàfin Ọ̀yọ́ jẹ òun ló fi Tìwó jẹ Tìwó ọ̀nà ọ̀bà yìí náà ló fi jẹ òfin ìdárajà tó. òfin òdàjà ti ìfọ̀dà bíṣì yóò kí wúwà mí náà bò yìí àdábà yàtọ̀ ẹ̀nà ìbáraẹni. kí ẹ máa tẹ́rí rú àwọn ní rúhù ìyẹn náà pèlú ẹ̀mí a máa jù sí ẹni tó bá fẹ́ lára yóò fi rúhù ní yóò fi rúhù àwọn yóò jù sí ẹni tó bá fẹ́ ẹ̀mí tàmú yéṣu ni o tó tẹ̀ níjọ́ tí mo lajú afọ́jú bì wọ́n jù sí mi lára ńjọ́ náà ni o nínú mọ́sálásí náà ni o tábẹ̀rẹ̀ sísè àsìkárù omi kan wá jáde ní ojú mi wọ́n wá fi kún ojú ẹni ojú ẹ̀ sí la sọ́pọ̀ ìwú àná kí wọ́n á polongo pé ẹ máa ká fọ́jú bọ̀ ojú rẹ̀ ó máa là èyí ó tẹ̀ o ó ẹ gbọ́rọ̀ yìí. òfin òdàjà ti ìfọ̀dà bíṣì yóò kí wúwà mí náà bò yìí àdábà yàtọ̀ tírú yẹn bá ti sọ kalẹ̀ tó bá yọ pé náwó sí ẹni ìgbẹ́kùn máa dolówó yóò máa dáná nù. wọ́n tún dáná ìwòjọ́ kejì o. bẹ́ẹ̀ni. aṣọ ni ìyàwó ayọ̀ rẹ̀. òfin òdàjà ti ìfọ̀dà bíṣì yóò kí wúwà mí náà bò yìí àdábà yàtọ̀ ọ̀rí ọmọ wa máa lu àkájọ oye tó ní ẹ lè gbé kíní kan ṣubú kíní kan yóò wọlé kò wọlé ẹ wá lọ fẹ́ gbọmọ ṣubú ẹ tó wá wọlé ó sọ bẹ́ẹ̀
wọ́n mọ̀ lákàrè lèyàn fi control rúrú dáhùn yìí. lákàrè ọpọlọ lèyàn fi control rúrú lásán ni. láti pé alẹ́ kí òkú ṣé wàá dábàá dìde alẹ́ fi irọ́ ni. irọ́ lásán. irọ́ lásán. irọ́ nù. irọ́ nù o. ẹ lè jí. ó yẹ kí ṣé wàá fi gbogbo fún ọ láàyè. ó yẹ kí àlọ́ wọn náà. bẹ́ẹ̀ bá bàbá ẹ lé jí. ẹ wá jí. ṣé bí ẹ ti tọ́lọ́ fún yíma tọ́ kan á fi yíma tá ẹ kàn náwó sí pé bàbá ti dé gbogbo ayé ti gbọ́n. so rúhù yẹn ń bẹ lóòótọ́. ẹ bẹ̀rẹ̀ ní yẹn bẹ lóòótọ́. ṣùgbọ́n rúhù tá a bá sọ pé a fẹ́ jẹ́ ẹlẹ́mìí ká wá mú ẹlẹ́mìí yẹn pé kò sọ lọ́hùn pé spirit lọ lọ́hùn àìgbọ́n nù. àìgbọ́n nìyẹn o. ó ti di gùrú. ìyẹn ti di kọjá là ó ti nà ṣe jù. nígbà tí sọ́fún gbé fọ́tò ṣé Ibrahim síwájú. síwájú tí wọ́n forí balẹ̀ fún. àbí tí wọ́n kì í ṣẹṣẹ rẹ̀. kì í ṣẹṣẹ rẹ̀ ó ti di àṣejù. ó ti di gùrú ìkọjá là mu. ọ gbọ́dọ̀ sọ pé ọ lè ṣe kankan o gbọ́dọ̀ jáde lẹ́nu rẹ̀. o gbọ́dọ̀ jáde lẹ́nu ẹ. níwò èèyàn nínú àwọn tá a bá pàdé nínú ayé bàbá wa ṣé ó Bàṣírù Ọlọ́dàrẹ nínú àwọn tí wọ́n ń lo ẹ̀mí ni wọ́n wà tí bàbá bá báyàn lọ́wọ́ nísìnyí yóò sì fọ apá ìyọ ibi mẹ́ríkàsì kan náà ti kéwù wọ́n sì tún lẹ́mọ̀ ọ̀kadà bàbá wa ṣé òyà aláwọ̀ níjẹ̀kú òde nàmúrúsù gbogbo ayé ló mọ̀ tẹ́ bàbá alálejò yóò ní kí lẹ fẹ́ jẹ jollof rice ní fried rice ní yóò sì sẹ́ ògiri yóò sì bá ògiri wọ́n sì gbé wá fún yín ìdákọ̀ rúhù ni wọ́n ti sanwó oúnjẹ fún àwọn tó ń ta jẹ tí òye yín nù so àwọn abala kìíní wọ́n fi mú àwọn èèyàn wọnú ẹ̀sìn gan wọ́n ti sanwó oúnjẹ wọ́n á ti pèpè oúnjẹ kalẹ̀ àwọn àlìjànú náà lọ gbé oúnjẹ yẹn wá. àwọn ni wọ́n lọ gbé wá àwọn ti sọ́dọ̀ ẹ̀ka pẹ́tọ̀ gánṣẹ́ wa ni wọ́n jẹ́. nígbà tẹ ẹran ajá ń sẹ́ nígbà tẹ tírìnì ọ̀bọ tẹ rọ́bọ ń sẹ́ á sì wá lè sọ wọ́n dọ́lọ́. á sì wá ṣe wọn kásán sọ wọn dọ́lọ́. àyè ní làákàyè. sókè ti ṣe sì sá. so ara àlìjànú ń sẹ́ òmìn ní ẹni ẹni tá a bá ṣe lójú rẹ̀ ṣé kò ní jọ lójú. yóò jọ lójú ẹnu pé kó wá sọ fún pé ẹ máa wá kí wọn o ẹ máa ṣe tọ́lọ́hún. ọlọ́run gbọ́dọ̀ máa ṣe. ọlọ́run wà o. bàtà rẹ̀ gbọ́dọ̀ máa pé. ìyẹn lọ́lọ́run sọ fún mi yòlí kí irú alábíyà ṣáwù yóò ju ẹ̀mí fún ẹ tó bá wù. báwo yóò ti kọ́. ní ìbáàdì yìí ni yóò ń sẹ́ra yóò máa tà láàkì kó nítorí lè máa rán àwọn èèyàn létí ọlọ́run. ó lè máa rántí máa èèyàn létí ọlọ́run. ẹ̀mí àwọn létí pẹ́tọ̀ ọjọ́ kan bẹ́ẹ̀ wá pàdé wájú ọlọ́run. ẹ̀mí wo lọ ń lò tó ní òsọ́lọ́run. tó ní òsọ́lọ́run ibẹ̀ ni wo. tó ní spirit bá kírun fún ẹ̀mí kọ́hún. ẹ̀mí kọ́ yẹn o. ìrọ̀nù. yorùbá máa sán nìyẹn. ẹ mọ sọ fún yín bàbá kan nínú ọmọ kéwà bíi náà ni ìyá àwọn ò lè rìn bàbá yẹn wá jẹ́ bàbá tó le tí máa dẹjà wọn wá gbé jọ́nà lálẹ́ ní àdìdájú lọ́wọ́ náà ni àmọ́ wò mo sì fa ìyá yẹn dìde pé yá máa rìn máa sáré bọ̀ bàbá yẹn dẹ̀ confuse ó sì ju ọmọ ó sì torí ẹ̀ tó ju ọmọ lẹ́lẹ̀ ọmọ yẹn náà dẹ̀ wá kéwù ó jà fa olóògbé amúntàsí láàrin gbogbo àwọn nígbà náà lọ. wọ́n fi tí wọ́n ṣe fún wọn fi pè é wọ́n fi wọ́n sí gbàdá lọ́wọ́. tí wọ́n máa torí ẹ̀ sí. tí wọ́n ti torí ẹ̀ ṣe nìyẹn. ẹni ẹ bá ṣàdúrà fún pé dolówó ẹ ṣàdúrà fún pé dolówó nítorí kó fẹ́ fi sin Islam. ó lè máa fi ṣe tọ́lọ́ ní. ṣé pé pálọ́ tẹ́kọ̀ máa lọ mú tíkì. ó bá lọ máa mú tí wáyà láti ọ̀hún. ẹ̀mí wa o rọ́ọ̀kà yá ìlú wa o ó wà. mọ̀lẹ́kà ni kìtà jẹ̀nu. mọ̀lẹ́kà ni kìsà lè jẹ̀nu. sábùsà máa ìlú wa o. ó wà. mọ̀lẹ́kà ni kìsà lè kìsà lè jẹ̀nu. múkà ìlú wa o. ó wà. mọ̀lẹ́kà ni o. mọ̀lẹ́kà ni. sọ́nífà yá ìlú wa o. ó náà wà. ana yá ìlú wa o. ó wà. lásìfà yá ìlú wa o. ó wà. gbogbo àwọn kàwọn ìsàlẹ̀ jẹ̀nu. wọ́n ìsàlẹ̀ jẹ̀nu mọ̀lẹ́kà ni wọ́n. ọlọ́run ò sì kórìíra ká fi ọlọ́ àmọ̀lẹ́kà tọrọ. náà kórìíra ẹ̀. pẹ́ẹ́dà àwọn ànábì ọlọ́run tábọ̀ sọ́ọ́ pẹ̀sẹ̀ láyé sáà kíkà lè mọ̀ síyà ayakuna abuda lillahi wàláyé màláìka tẹ̀lé mọ̀kànlá bíi la. yíyí sá ò kórìíra sọ́nà tó lè sáyè lọ́wọ́ àti àwọn ọmọ sọ́kùnrin pé kùránì máa ń lò nípa ilẹ̀ ilẹ̀ máa wà. pàṣípàṣípà pàṣípà kí ni ẹ̀. láyé sáà kíkà lè mọ̀ síyà mọ̀síyà àtàwọn pẹ̀lú mẹ́sáyà kò kórìíra ayakuna abuda lillahi ó máa jẹ́ ẹrú ọlọ́run sọ́nà tó lè sáyà bí 172. Musa Isa kò kórìíra kó máa jẹ́ ẹrú ọlọ́run wọ́n láyé màláìka tẹ̀lé mọ̀kànlá bíi la tàbí kó máa tẹríba fún àmàlẹ́kà tó súnmọ́ lọ́wọ́ kò sí ìwọ̀n bí kí ẹ máa túbà fún àmàlẹ́kà lórí àmàlẹ́kà tó lọ́n bá ránṣẹ́ wọ́n máa sọ pé Jibrila ẹni àdìsàlà kò sábúrú mẹ́ ẹ̀yìn bá ní ẹlẹ́mìí lòun tó ń sàpẹ́lẹ̀ àmàlẹ́kà kò sábúrú mẹ́ òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n. òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n ẹ má pè wọ́n lẹ́lẹ́kọ̀ọ́. ẹ má pè wọ́n lẹ́lẹ́kọ̀ọ́. ẹ má pè lẹ́lẹ́kọ̀ọ́ tí ó bá ní ọ tí ó bá dá ní tí wọ́n ń ṣe kò lọ sí wàásù fún wọn. tí ó bá dá ní ó ní ẹ sí wàásù fún wọn. tí ẹ bá jẹ́ pòfẹ́sọ̀ tó bá wá jinlẹ̀ títí bá ní kò sọ́lọ́run ẹ̀tọ́ sí kóòmù gọ̀. ẹ̀tọ́ pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ sí kóòmù gọ̀. pòfẹ́sọ̀ ní lóòótọ́ ẹ fún ní ìwé òmùgọ̀. ẹ pé ní pòfẹ́sọ̀ àwọn òmùgọ̀. ìwé òkòrò. ìwé òkòrò ẹ fún ẹ wá bá pòsítẹ́sọ̀ sí. ẹ ṣeun láyé ìjọ mi mọ̀ bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ sí téèyàn bá sọ pásítọ̀tù
bá lọ dìbò tó kó sọ̀bá sọ̀tún yàtọ̀ ìwé òkùnrin náà òkùn tó ìwé yẹn máa ń gùn sàmàgbọ́ báyìí tó wàá gbé kiri ọba gbọ́ kọ̀ọ̀kan dájú ọkọ̀ ìjòkó náà yóò jòkó ojú yóò rí mọ̀ bò ìwọ sọ pásítọ̀tù ẹni bá ní kíní kan ẹlẹ́mìí lòun kíní kan lákìrún fún òmùgọ̀ ni. wọlé tọ̀ mú. so alìjànú kò sí fájú kan fún wọn so ọlọ́run ní àwọn ànábì ọlọ́run o láyé sáńkì fàdé mọ̀ sí ìyá. láyé sáńkì fàdé mọ̀ sí ìwà ìyẹ̀kú dáúdà nílẹ̀ ọgbọ́bọ̀. wàlúwàlẹ̀ ìjọba olùmọ̀kọ́ lọ́wọ́ náà wọ́n yẹ sáńkì wọ́n ní ìbàdàn tèè wọ́n yẹ sáńkì mẹ́lẹ̀ wọ́n yẹ ṣùgbọ́n ilé ìjẹ̀bẹ̀ ya basa ka basa ke so da ba so da bakala ona man kana aduwa ibrila wa min kala ẹnikẹ́ni ni ele ya fa ten sa ba ko te ma pẹ̀lú ka ya ilu ni ya alijanu di ya Ọlọ́run di ya Ọlọ́run bá se se Ọlọ́run ma ka ile lo di ya lórí ni ma se so da bakala se tiri man kana aduwa ibrila من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكائيل فإن الله عدو للكافرين. lọ́wọ́ jìbìlà ọlọ́run lọ́ba tó kọ tó kẹ́ pẹ̀lú jìbìlà èsì tó kẹ́ pẹ̀lú mikaela ọlọ́run ní òun gan ló ń bọ̀ sọ̀tá. ọlọ́run ló ń gan ló ń bọ̀ sọ̀tá. ọ̀fẹ́sì ni ọlọ́run. ọ̀fẹ́sì ni ọlọ́run bá lò. nínú òfẹ́sì rẹ̀. ìjọba bá ló fèsì rẹ̀. kọ́ra àwọn òjíṣẹ́ àwọn ẹ̀mí nìyẹn. àwọn ẹ̀mí nìyẹn ọlọ́run náà sì ló dá wa. àwọn ẹ̀mí tó fẹ́ lọ kó bá kàbẹ́ lọ kó láti wọ́n ní kò sí tó kọ́ ọ̀nà síkírọ́tì fẹ́ẹ́ lọ́nà. àwọn ẹ̀mí tí mo rán sí. àwọn ẹ̀mí tí mo rán sí nìyẹn. ó sọ tí ń kọ báyìí. من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكائيل فإن الله عدو للكافرين. ó ní dájúdájú èmi ọlọ́run kan lèmi wà bá ọ sọ̀tá. tó bẹ́ẹ̀ bá ṣàdúrà tó bá sọ pé ọlá jìbìlà mikaela ìsìráfílù òun ló wà ní ìsájà afẹ́fẹ́ àsàrà ìlú ní gbẹ̀mí ẹlòmí àmọ́ sójà yẹyẹ alákùnrin mọ́tì lọ́lọ́run wí. sọ ibù náà dákọ̀ nínú tí o máa fi gáàlì lẹ́kù tí wọ́n dákọ̀ Abubakar fẹ́. abẹ́ẹ̀ nílà ká. lẹ́kù wọ́n ní wọ́n dákọ̀ àsàrà ìlú alákùnrin mọ́tì kí ni ó kọ́ alákùnrin mọ́tì tí alákùnrin mọ́tì ò ló kọ́ ẹ̀. àdìsí màá wí àtàn sọ pé kíní kan àjùlù mi kíní kan lọ́múlì náà sọ̀rọ̀ lámúlì náà dákọ̀ ànábì dísísà. bó láti mọ̀ pé ànábì dísísà. ẹ lọ farabalẹ̀. قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين. báwo ló ṣe jẹ́ pé jìbìlà lọ́lọ́run rán sáà ẹ̀mí nu tábìlẹ̀ ẹ̀mí nu. ìbílẹ̀ ò ní yé jíṣẹ́ gbogbo ẹni ọlọ́run bá ránṣẹ́ ìbílẹ̀ ọmọ jíṣẹ́ rẹ̀ lọ́nà. ẹgbàá o ẹlẹ́mìí ó máa wà. ẹlẹ́mìí ó máa wà kó fẹ́ sí kó ṣe. àwọn ẹlẹ́mìí ó sì máa wà. ó sì máa wà. ṣùgbọ́n ẹ má fi ẹ̀mí dípò ọlọ́run. ẹ má fi ẹ̀mí dípò ọlọ́run láti tẹ̀síkọ́ ara wọn. ọlọ́run máa jù sẹ́ni tó bá wù. ẹ bá ọlọ́run bá ní jù sí. àwọn afa àkàtúntò mẹ́rin sìn àwọn ó gbé ètè lọ́wọ́ gbogbo méjì tó látara ọba ẹ̀fọ́ òun ni káì yóò ti máa bẹ́ yóò ti máa ẹsẹ̀ lórí balẹ̀ máa ara lórí balẹ̀ máa omi sẹ́rí kí ní ọtí tí wọ́n máa mú tán láwọn tí ń lo sẹ́hùn táwọn tí ń fọtí lo sẹ́ omi ó ní tọ́ bá pàdé láàrún kálukú ni omi ń bẹ tó jẹ́ pé gànàgànà ni pé ń tọ́ wọn ara rẹ̀ balẹ̀ tẹ́lẹ̀ yóò wá bá fi kún àìfarabalẹ̀ pressure ọgbọ́ àìfarabalẹ̀ pressure yóò wá àì ẹlòmíì ó sùúrù ni ọjọ́ ń tù tẹ́lẹ̀ tọ́ bá lè mú kinní yóò wá di omi tútù yóò wá gbé ètè lọ́wọ́ bí gbà tí ìyẹn tẹ̀lé àtẹ́lá yìí wọ́n máa pé akí àwọn bàbá àwọn ṣéwù wa yóò máa wó rẹ̀ sùn èyí tó bá yẹ kó lè rojọ́ bẹ́lẹ̀ ni tó lè rojọ́ irú èmi tó bá fẹ́ náà ẹjọ́ yìí ọ̀rọ̀ méjì ọ̀sán àgbákò yóò wá rojọ́ fa ìyókù fún kálukú wọ́n á ní àwọn ṣéwù ní ẹ̀mí sí ìparí ọdún kù ọ̀rọ̀ kan àná Musa ìgbà tó fẹsẹ̀ gúngbò ó sì sọ ogun wọn ni wọ́n sì máa sọ ní báyìí ibi tẹ́ẹ̀ ti bá wọn ibi ọ̀rọ̀ mímọ̀ ni ẹ máa tọ́ lọ bẹ́ẹ̀ padà débi tẹ̀ lọ láwọn sí arábùnà ti sèrè ẹ padà lẹ́yìn ẹ má wọ̀jọ́ ọlọ́tí ẹ dákun ẹ̀yà àfọ̀ọ́dọ́ wá sí ti ń ṣe fún yín bí n bá ń bẹ lára ilé ṣe wá sí fún yín bẹ́ẹ̀ ẹni bá lè mi àtòun jọ pàdé orí méjì àti ti ń sọ yìí onídàá bá balẹ̀ tó bá ti sọ yàrá ti jọ pàdé tá a ti jọ ní mú ọtí àbí ìtọ́ bá gbé wá bá mi lé àbẹ́bù tó fún mi tó ní fọtí lò ọgbọ́n èyí tó lè sọ ni pé òfin mi ń gbẹ́rẹ́ rí ó yìí ti pẹ́ ìgbà tí ìbẹ̀lẹ̀ kéwù ní tọ̀rọ̀ kan sọ ọ̀kan ní èyàn bá máa ti gbàgbé kékeré kan ebi ẹjọ́ kan tó lóun wáyé sọ yìí mo fún gbẹ́rẹ́ méje sáà ní rí mo nígbà máa lé kéwù yìí wò sí kẹsì jẹ́ kò sì bẹ̀ sí jẹ́
ìsọyé ìsọyé tiẹ̀ kó sì jẹ́ mọ́ àṣẹ Ọlọ́run ló jẹ́ mọ́. òun náà tiẹ̀ mọ́. ìwọ tó wá ló fún mi gẹ́rù tó wà nísìnyí ọmọ tó. ọgbọ́ àmọ́ àwọn awakùwà kì í bí mi àti ẹ bá ti pàdé wa sọ gbogbo ewu tó bá fún mi láyé rà á bú mi ọ̀ gbọ́dọ̀ rà yín òun bú mi bọ́ rà yọ̀ bọ̀ ibi tó bá mú mi lọ rí wájà lè wá sọ yẹn níta abájọ lórí ọmọ akéwù mi kan ṣẹ̀ṣẹ̀ ń bẹ pẹ̀lú mi àṣírí tẹ n bá gbé sí yín lọ́wọ́ rí kálukọ wa sọ. mo fìrì púpọ̀ ọmọ àkó fìrì púpọ̀. àbá mi wọ̀ bí akójọ wọn àtàwọn. I have a freedom in my life. àbá mi wọ̀ bí akójọ wọn àtàwọn ọmọdé wẹ̀. tún èkó kọ́ sí mi. kí lẹ wí. I live a freedom in my life. I have a freedom in my life. doctor of philosophy. bárakàtà ìtọ́fẹ́ wí náà ni. kí ló ká dàbí níbi ọ̀rọ̀ màlìkàsí kí ló kàn yín. ṣé bá fà yìí ti kìlọ̀ fún yín bí ẹ má dá sí kí n tiẹ̀ kí n tiẹ̀ kọ́ fúra kankan. kí n tiẹ̀ ọ̀rọ̀ ti tọrọ ọ ti fẹ́ sórí social media ọmọ akpẹ́ ìtàn abẹ́rẹ́bẹ́rẹ́ kí n tiẹ̀. ọlọ́run bọ̀ parí mọ́sálásí rẹ̀ ọlọ́dọ̀ parí mọ́sálásí tó ti torí rẹ̀ dákó tó torí rẹ̀ dọ́kítọ̀ nà wú. ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀fẹ́ parí mọ́sálásí náà ni. ọba tó tó máa tọ́ tó sì máa tọ́ ẹ̀dàkùn ẹ̀kọ́ ló tó tó parí o. nítorí tó fi ṣe náà ni ọlọ́gbọ̀ parí ẹ̀. ọlọ́gbọ̀ parí ẹ̀. àdàbí wọ́n ní mọ́ni àjù tí wọ́n tọ̀ wọ́n ní ojú pàna tiwọn. màlìkàsí ní mọ́ni àjù tí àwọn wọ́n náà ní ojú pàna tiwọn tí wọ́n ń tọ̀. ṣùgbọ́n tó mú mi nínú náà mọ́ni àjù tí wọ́n. a ní wọ́n ní àjò tiwọn tá ń tọ̀. ìkúlì jahali náà mẹ́kùn ṣeré àtàwọn àmì ní àjà kálukú ló lójú pọ̀nà alùpùpù ni gbogbo wọn sì lọ́lọ́run dá lọ́lá ọlọ́dẹ ìdáná lọ́dá. gbogbo wọn lọ́lọ́run fún ní ẹ̀bùn tí ò fẹ́ nìkejì tí o wọn fẹ́ ní kejì ọlọ́run kálukú tiẹ̀. ẹ̀bùn táwọn fún àbálágbàjì fún ṣèwà ádámù àyíkó ogun nǹkan fún yàn tán ẹ̀bùn táwọn fún ṣèwà ádámù fún àbálágbàjì ẹ̀bùn táwọn fún àbákàmẹ́lì àlẹ̀mọ́ fún ṣèwà ádámù ṣùgbọ́n táwọn fi ń yin ṣèwà ádámù ni pé ìyànjú wọn ó dàbí ọ̀rọ̀ ṣọ́ọ̀bù kádìrí ó ní ní ìmọ̀ tó ìyànjú mi pọ̀ mo nàrùn káàkiri ó tán àbálágbàjì tí wọ́n bá rọ̀gbọ̀ kú báyìí àbálágbàjì ó ní ẹ máa pé kéwù ni ẹ máa pe kéwù ní sáà ti dáadáa. tó o bá pè ní ọba pè ní àánú òtún ó rà wọn pé bá mi tọ́ pé ní wọ́n tún sí kó wá sọ pé kì í ṣe tó wà bẹ́ẹ̀ lọ́kùn lọ́kùn tó kọ́ pé nìyí. bó ṣe jẹ́ nìyẹn kí n dá fọwọ́lábàjì nù. wọ́n sì máa da kí ó náà lẹ̀ ó máa dálẹ̀. ẹ mọ̀ pé sẹ́yìn àlélẹ́ àbálẹ̀jẹ̀ bàjẹ́ ló tó lábalábẹ́ wọn kò sáà fún àtàlẹ́ fífẹ́ wọn kù sí. alámọ̀tò ni wọn. pé mímọ̀ ni wọ́n. náà bá wo sẹ́wọ̀n kàmáàlù àwọn náà lábala tí wọn alámọ̀tò ni wọn. owó ló pé mímọ̀ ni bàbá tí bàbá kàmáàlù bá gbà Kùránì mú kò sáà àtàlẹ́ fi dá. kù sí. wọ́n máa ké Kùránì báyìí ẹ sì máa fi níbi gbàtẹ́ èrì ń sẹ̀ tí ó gbọ́ máa kú rírí ó máa yan kókó kó ẹ̀. ẹ̀yin ìdáyé gbà yẹn. tó ọ̀rọ̀ rẹ o a nígbàgbọ́ pé ẹ ti gbọ́ kan tàbí méjì nínú ọ̀rọ̀ tí Sheikh Jaqmal tí wọ́n sọ àti èyí tí bàbá wa Sheikh Agbára Omi sọ ó dá mi lójú pé ẹ ti rí kan tàbí méjì mú ń bẹ̀ oníjù báyìí lọ táàrí lábalábí tá a wà ẹja ṣíà ẹ̀ kí àwọn tí kinní ọ̀hún òye tí wọ́n ń da kinní ọ̀hún pọ̀ kán lè rí èyí tó ṣe pàtàkì mú ń bẹ̀ ǹjẹ́ lóòótọ́ ni pé ohun tá à ń pè ní RMQK yìí ìjó tí ẹ̀ tọ̀nà ṣé n tó yẹ ká tẹ̀lé ni ṣé bí Jaqmal ṣe pè ní ìjọ èṣù ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ṣé bí bàbá wa Agbára Omi ṣe sọ òun náà lórí ó dá mi lójú pé a ti fa kò mọ́ òkun ọ̀rọ̀ yọ̀ ń bẹ̀ a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ orí nínú ìkànnì yìí ọmọ Aláṣẹ Media ẹ máa gbọ́ ẹ máa wò ire o ire kàbìtì. àtirètí rẹ̀ o ọmọ Aláṣẹ dìde àtirètí rẹ̀ o ọmọ Aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ Aláṣẹ. àtirètí rẹ̀.